àwọn jàmáà ló pọ̀ yìí. àwọn jàmáà ló pọ̀ yìí. tí wọ́n ti bá sábà. tí wọ́n ti bá sábà. ohun tá a máa ń ṣe nínú àwẹ̀ báyìí. ohun tá a máa ń ṣe nínú àwẹ̀ báyìí. lọ́tọ̀ ẹ̀yin wá. ọmọ Ìlọrin lèmi náà. ọmọ Ìlọrin ni àwa náà. ìwọ kẹ̀ Èkó ni ẹ́. èmi ó gbọ́ mi yé dáadáa ju kí wọ́n á dájà náà tí wọ́n pé kálukú wá lọ́nà tó jìn. kálukú wá lọ́nà tó jìn. nígbà ni ok ẹ máa lọ mọ́ṣáláṣí. ẹ jẹ́ ẹ máa lọ mọ́ṣáláṣí. èmi náà ti ń bọ̀. àwọn bàbá wa náà láwọn ti ń bọ̀. bí wọ́n ṣe wá jókòó nìyẹn. wọ́n ti wá jókòó tì wá ń bí nìyẹn. bí wọ́n ṣe dé mọ́ṣáláṣí. bí wọ́n ṣe dé mọ́ṣáláṣí. ó nìyẹn. ó nìyẹn. ìyẹn nǹkan tí ń bá tí wọ́n wá rí mi fún. tí wọ́n wá rí àwọn bàbá wa fún. àti nǹkan tí wọ́n bá wa sọ. tí wọ́n bá wa sọ. torí bí n ṣe rí wọn yìí mi rò pé mo rí wọn bẹ́ẹ̀ lánàá níjẹta. bàbá làwọn ò rí wọn bẹ́ẹ̀ lánàá níjẹta. kò sì sí ìdágbére. kò sì sí ìdágbére. ìgbà à ń bọ̀ wá. à ń bọ̀ o. nǹkan kan ló sì gbé wọn wá yẹn. nǹkan kan ló gbé wọn wá. ń lọ gbọ́ wọn. àwọn bàbá làwọn ò lọ gbọ́. Markazi ufudi karuhi fi hayati wa mamati. أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ibi tí ẹ bá kéwdé láti ìgbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn àyà tí a ń kà wọ̀nyí òun ni à ń tú. ká lè fi àwẹ̀ yẹn ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́. ká lè gba àwẹ̀ náà bó ti tó àti bó ti yẹ nínú àwẹ̀ náà tá a wà. Al-Qur'ani ni ó máa wá júwe fún wa báwo láti ṣe lo ìgbésí ayé wa. ìgbésí ayé wa bá ti tó bá ṣe lò ó tá a fi lọ bá Ọlọ́run ní ọ̀nà tó dáa. Islam ó là fún wa. Islam wà ní là fún wa láì jẹ́ pé a lo Al-Qur'ani. ètò ìgbésí ayé bá ti ṣe lò ìgbésí ayé òun ní Al-Qur'ani. báwo láti ṣe lò ìgbésí ayé òun náà ní ẹ̀sìn Islam ń kọ́ wa. Islam ó kọ́ wa báwo láti fẹ́yàwó. ó tò ètò ẹ̀ kalẹ̀. tó bá di pé ẹ fẹ́yàwó ìfẹ́ là kọ́kọ́. ìfẹ́ ló ti rẹ́ ni tó fẹ́ fẹ́ tó fi wá wò pé eléyìí wù mí. ó ṣeé ṣe kẹ́ ẹ má bára yín mu mọ́. tí ó wàá di wípé ẹ fẹ́ kọra yín. ẹ wá fẹ́ kọra yín yẹn. yóò tún wá la ètò ẹ̀ kalẹ̀ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ kọra yín báyìí ni kẹ́ ẹ ti ṣe kọra yín. báyìí ni kẹ́ ẹ ṣe kọ báyìí ni kẹ́ ẹ ṣe kọ. ìyẹn bẹ́ẹ̀ bá a bá bímọ. yóò sọ báwo láti ṣe ìkómọ. yóò tún sọ báwo láti ṣe ìkómọ. tá a bá lò bẹ́ẹ̀. tá a bá lò bẹ́ẹ̀. à ń gbáyé. à ń gbáyé. yóò sọ báwo láti ṣe tà báwo láti ṣe rà. báwo la ṣe tà báwo la ṣe ra ìsìláàmù yànnà náà fún wa. kò síwèé kankan nínú ìwé ẹ̀sìn tó wà láyé tó ṣàlàyé ẹ̀ bí ìsìláàmù ṣe ṣàlàyé ẹ̀ fún wa yìí.
tẹ́ bá wà láyé àwọn tó jẹ́ alágbára wọ́n fẹ́ máa lo agbára wọn lé yín lórí láti fi fẹ́ ilẹ̀ wọn, láti fi expand the empire wọn lé yín lórí. Kì í wá lásán bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú ogun. Báwo lẹ ṣe jagun? Islam là fún wa. Ogun yìí ìrí tí àwọn tí wọ́n expand empire tí wọ́n fi expand ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run fẹ́ ká jà. Ogun tí Islam fẹ́ ká wá jà tiwa láti ní ká fi defend ara wa ni. Tẹ́ bá fẹ́ defend ara yín tán bá kọjá àlà, gbogbo ẹni bá ti ń kọjá àlà Ọlọ́run ọba ò fẹ́ràn wọn. Tó bá wá fẹ́ jagun má kọ́wọ́rọ́, tó bá ká ẹ mọ́ mọ́ṣáláṣí má sọ pé mo dúró tọ́lọ́run ni. Gbogbo bí wọ́n bá ti ka yín mọ́ yín náà tètè dojú kàjèjà kọ́ wọ́n bẹ̀. Ibi tán bá ti wá bá yín lódiwọ̀n tó jẹ́ pé àwọn náà wá bá yín bẹ̀ tó bá ti jẹ́ àyè yín ẹ̀yin náà dojú jà kọ́ wọ́n bẹ̀ má wù ọ̀dẹ̀. Wa akhrijuhum haythu akhrajukum. Ibi wọ́n bá ti lé yín jáde ẹ̀yin náà lé wọn jáde ń bẹ̀. Wal fitnatu ashaddu minal qatli. Kéèyàn dààmú èèyàn kó fìtínà èèyàn. Ashaddu minal qatli. Ó le ju kó pààyàn lọ. Allahu Akbar. Allahu Akbar. ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه. Mọ́ṣáláṣí Kaaba a kì í jà ń bẹ̀, má jà ń bẹ̀ títí tí wọ́n fi bẹ̀rẹ̀ jà tán wá fìjà ka yín mọ́ bẹ̀ ńgbà tó di pé ẹ̀mú kankan dání tán wá ka yín mọ́ bẹ̀ tán bá ti wá ka yín mọ́ bá ẹ̀ dojú ìjà kan wọ́n bẹ̀. فإن قاتلوكم فاقتلوهم. Tán bá pa yín bẹ̀ yín náà pa wọ́n. كذلك جزاء الكافرين. Kèfèrí nù ni, ẹ̀san kèfèrí nù ni. فإن انتهوا. Kèfèrí. Gbogbo ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́ la gbà yí pé àwọn ni kèfèrí. Èèyàn lè máa kírun kó máa gbààwẹ̀ kó máa ṣe la ilaha illallah kó tún jẹ́ kèfèrí. Allahu Akbar. Allahu Akbar. Ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́ la gbà pé kèfèrí, àmọ́ gbà mí ẹlòmíì yóò máa kírun yóò máa gbààwẹ̀ yóò máa wí láwàní yóò máa ṣe gbogbo nǹkan ṣe nú ẹ̀sìn tó sì jẹ́ pé kèfèrí tún ni. Kèfèrí tá a wí yìí kí wá nìtumọ̀ kèfèrí? Lọ́dọ̀ Lárúbáwá kúfùrù ó ju mùṣíríkù lọ. Allahu Akbar. Mùṣíríkù ó lè bá Ọlọ́run wórogún ni, àmọ́ kèfèrí ó fọwọ́ bo orí Ọlọ́run mọ́rẹ̀ aláìmoore ni. Allahu Akbar. ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. Ọlọ́run ò ní fẹ́ ní jẹnìkan tó bá ti bá Ọlọ́run wá orogún. ما دون ذلك لمن يشاء. Àforíjì ẹlòmíì tó bá wù ú. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. Bẹ́ẹ̀ yẹn bá bá Ọlọ́run wórogún. Ó ti sọnù ní ànù tó fojú hàn tó jìnnà.
a fẹ́ sin lọ́hùn ká fi ní oríire ni a fẹ́ wọ àlìjánà ká fi lóríire ni. gbogbo ẹ̀sìn tá à ń sìn yìí ká lè fi sóríire táyé àtọ̀run ni méjèèjì àmọ́ oríire táyé òun kọ́ lóríire oríire tàlkìyámà òun lóríire tó ju oríire lọ. ولست أرى السعادة جمع عمل okòwò jọ kọ́nà pè lóríire. وسعيد ولكن تقي وسعيد. ẹni tó bẹ̀rù ọlọ́run tó sákan ọlọ́run òun ló ṣoríire. أكرمكم الله. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. قاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. ọlọ́run ọba bá àlékè ọlá يقولون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله العزيز. أذن للذين يقاتلون بأنهم ظلموا. àwọn tá à ń bájà a yọ̀ǹda fún wọn ní ìsìn káwọn náà dìde ìjà بأنهم ظلموا. torí pé wọ́n ṣàbòsí fún wọn ni. وإن الله على نصرهم لقدير. ọlọ́run tá a tẹ rí yẹn laqadirun ala nasrihim òun ló lágbára lórí pé yóò ràn wọ́n ṣe. الذين أخرجوا من ديارهم بغير حق. àwọn tá a ṣàbòsí fún yìí a lé wọn lé بغير حق. láì lẹ́tọ̀ọ́ ẹ̀. إلا أن يقولوا ربنا الله. èyí tí wọ́n ń sọ ni pé tí wọ́n fi di ẹlẹ́ṣẹ̀ òun ni yaqulu rabbuna Allah wọ́n ń sọ pé ọlọ́run ọba lọ́lọ́run ọba wa. ولولا دفع الله الناس بعضهم لبعض لهدمت صوامع. ولولا lawla daf'u Allahi دفع ba'dahum. الله الناس بعضهم ببعض. tọ́lọ́run ọba máa lo apá kan wa fi dáàbò bo apá kejì ni. لهدمت صوامع. àwọn èèyàn wà láti pé ọ̀lẹ làwọn fẹ́ múlò.
ọ̀lẹ tí wọ́n fẹ́ mú lò yẹn tẹ́yìn náà bá káwọ́ gbéra bí ọ̀lẹ. lahuddimat sawami. lahuddimat sawami. gbogbo sinagogu ni wọ́n wò. wa biya'un. àti ilé ìjọsìn. wa salawatun. àti ibi tí wọ́n ti ń ṣàdúà. wa masajidu yuzkaru fiha ismullahi kathira. àti mọ́ṣáláṣí tí wọ́n ń dárúkọ Ọlọ́run ọba ń bẹ ní gbogbo ìgbà. wala yansuranna Allahu man yansuruhu. Ọlọ́run bá tẹ̀lé yẹn la yansuranna Allahu man yansuruhu. Allahu akbar. o lè ràn Ọlọ́run ṣe. o lè ràn Ọlọ́run ṣe. o gbọ́. o lè ràn Ọlọ́run ṣe. àwa tá à ń ràn Ọlọ́run lọ́wọ́ rèé sọ́lọ́run lẹ́ni. sọ́lọ́run lẹ́ni tó fi wá sọ pé wọ́n lò ràn Ọlọ́run lọ́wọ́ o lè ràn Ọlọ́run ṣe. àmọ́ man yansuruhu la yansuranna Allahu man yansuruhu. ẹni bá ní tọ́lọ́run lélẹ́yìí. ẹni bá ní tọ́lọ́run lélẹ́yìí. àbùkù oníkan. àbùkù oníkan kò ní tẹ́. Allahu akbar. Ọlọ́run ó wà ràn lọ́wọ́. Ọlọ́run ó wà ràn lọ́wọ́. in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum. yóò sì fẹsẹ̀ wọn rinlẹ̀. yóò tún wá fi ẹsẹ̀ wọn rinlẹ̀. yóò fẹsẹ̀ wọn múlẹ̀. yóò fi ẹsẹ̀ wọn múlẹ̀. yuthabbit aqdamakum. wala yansuranna Allahu man yansuruhu inna Allaha qawiyyun aziz. ọba yẹn laqawiyyun ọba tó lágbára ni. Allahu akbar. aziz ọba tó káyà ni. Allahu akbar. alladhina in makkannahum fil ardi. àwọn tó yẹ pé tá a bá gbà wọn láàyè lórí ilẹ̀ ni. aqamu salata. wọ́n máa kírun bó ti yẹ ká kí. wa atahu zakata. wọ́n máa yọ zaka bó ti yẹ ká yọ. wa amaru bil ma'rufi. wọ́n sì máa pàṣẹ dáadáa. wa nahaw 'anil munkari. ìtọ́kàn kọ̀ tí wọ́n lè gbà ní tí wọ́n ò lè gbà ó ní fi lọ́yàn. walillahi akhiratul umur. báyẹn lọ́ba tó mọ ìgbẹ̀yìn òun ló ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lójú. Allahu akbar. Allahu akbar. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم. lórí tí n bá tún sọ̀rọ̀ mo ráwọn ará Ìlọrin bí. àwọn bàbá rí àwọn ará Ìlọrin bí. mo tún rí Senator Buhari. a tún rí Senator Buhari náà. àwọn ará Ìlọrin tí mo rí bí wọ́n wá pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ táwọn wá bá wá òun kọ́ ni mo tún ń sọ. wọ́n máa lọ rò pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn bá wá òun tún ni bàbá tó ń sọ yìí. òun kọ́. òun kọ́ o. wáàsí là ń ṣe. wáàsí là ń ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ni wáàsí. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ní pọ̀pá ni wáàsí. ẹni tó bá ta bá kó lọ tún bẹ̀ ṣe. ẹni bá ta bá kó lọ tún bẹ̀ ṣe wáàsí là ń ṣe. mo sọ. àwọn bàbá wa sọ. rí ló ní wáàsí ní tafsiri ọdún yìí náà. ní tafsiri ọdún yìí náà ni. mi ò ń treat issue mi ò ń treat personalities. bàbá wa láti àgbà tán ti ń ṣe tafsiri wọn kì í treat personalities. látọ̀dún tí wọ́n ti ń ṣe tafsiri. látọ̀dún tí wọ́n ti ń ṣe tafsiri. gbogbo tafsiri mi wáàsí mi kàn gbé wá. gbogbo tafsiri bàbá lọ gbé wá. personality èèyàn. personality èèyàn. òun ni mò ń treat. pé òun ni bàbá wa ń treat nínú tafsiri eléyìí tó bá ní lọ́wọ́ lọ mú wá. challenge ni o. challenge ni. issues. òun mò ń treat. òun ni bàbá wa máa ń treat. nǹkan tó ń affect society. ohun tó affect society. òun ni mò ń treat. òun ni bàbá wa máa ń treat. so nǹkan tó ń affect society yẹn a takété sí society. àwa ò takété sí society tó bá ti affect yẹ gbogbo èèyàn. kò sẹ́ni tó takété sí society. kò sẹ́ni tó takété sí society. tó wà munfarid. pé èmi mo yàtọ̀ nu gbogbo wọn tèmi ọ̀tọ̀ rárá kò sí. tó dá wà láṣọ. tó dá wà láṣọ pé n tó ń ṣẹlẹ̀ nínú society yìí kò kàn mí kò sí. ìdáwà yẹn ló lè mú wípé èmi kọ́ ni wọ́n ń bá wí. ìdáwà tó bá gbóhùn dáwà yẹn ló lè mú wípé èmi kọ́ ni wọ́n ń bá wí. tó o bá ti dáwà tó wà nù society. tó o bá ti dáwà tó wà nù society. ó wà nù ẹni tí mo ń bá wí. ó wà nù ẹni tí bàbá ń bá wí tí wà sí ń tọ́ka sí.
rárá mi ń fẹ́ kẹ́ ṣe mi ń fẹ́ bẹ́ẹ̀ tí n bá ń sọ̀rọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ mi tán mi ní ọ̀rọ̀ mi ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ èèyàn kan inú kí n jùúlẹ̀ kó wá bọ́ bí kó jókòó mi ò treat personality. bàbá wa nínú wáàsí wọn kì í treat personalities èèyàn kankan. issues ni mo ń treat. issues ni wọ́n máa ń treat. issues tí mo ń treat yẹn. issues tí àwọn bàbá wa ń treat yẹn. kò ní rọrùn. kò ní rọrùn. kí n wá máa wí pé mò ń pẹ́ ọ̀rọ̀ sọ. kò ní rọrùn tá a bá ti ń tíṣu tá à ń treat issues ká wá rọrùn pé ká máa wá pé ọ̀rọ̀ sọ bó bá ti rí làálàá mọ́lẹ̀ á sì ṣàlàyé ẹ̀ kó yé gbogbo èèyàn kó ní kálukú lè bá a mú èwo ló kàn mí kó tún bẹ̀ ṣe. òun ni so èwo ló kàn mí yìí gbogbo èèyàn ló kàn. gbogbo èèyàn ló kàn. kódà ń jọ mi yìí kan oníwàásí. nígbà míì pàápàá tí èèyàn bá ń ṣe wáàsí a máa kan ẹni tí ń ṣe wáàsí. àmọ́ ń gbé jìnnà nìyẹn òun kan oníwàásí. wáàsí a máa kan oníwàásí. ó lè kàn mí náà. ó lè kan bàbá ó lè kèmí náà. èmi mo sì ń ṣe. bàbá ló sì ń ṣe. ṣé kí wọ́n á nítorí pé ó máa kàn mí kí n máa sọ̀rọ̀. àwa torí pé ìgbà tá à ń ṣe wáàsí yẹn yóò bá wa wí ká má wàá sọ̀rọ̀. àwọn sáàdì rán mi létí pé ó kàn Sheikh Adam náà rí. pé irú wáàsí bẹ́ẹ̀ ó kan bàbá Sheikh Adam rí nígbà tí wọ́n ń ṣe tafsir lọ́wọ́. nígbà tí wọ́n ń ṣe tafsir lọ́wọ́ wọ́n débi wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahiluna qalu salama. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا. ìkànnì yẹn ìmí tún wà ẹ jẹ́ kí n yanjú eléyìí náà. ìmí tún wà. ìmí tún wà. olómi tún wà. ìmí tún wà nísìnyí. ìmí tún wà nísìnyí. والذين لا يزنون. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. àwọn tí wọ́n ṣe ṣìnà. àwọn tí wọ́n ṣe ṣìnà. إلا من تاب. ó ṣe ṣìnà yẹn ó ti ṣe wá túbà. ó ṣe ṣìnà yẹn ó ti ṣe ó tún wá túbà. bàbá ní eléyìí ẹnìkan tí mi ò mọ̀ tó ṣe ṣìnà ní Haji Kamal. bàbá wa sọ nínú wáàsí wọn pé ẹnìkan tí mo mọ̀ tí ò ṣe ṣìnà ó ní Alhaji Kamal. tí ò ṣe ṣìnà tí ò ṣe rí. rahimahullah. 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 Allahu akbar. òun ni. ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì. wọ́n ń ka súra yìí lọ. súra mi. ọlọ́run bá ní. fiyẹ́ nafsi súra.
ọ̀yà káà. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. níjọ́ náà ìjà kan wà ńlẹ̀. bàbá ní ibi tá a dé yìí èmi ló ń bá wí. Allahu Akbar. Rahimahullah. وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون. ṣé wàá ní ṣe sùúrù ni. nígbà wọn débẹ̀ bàbá ní èmi lélẹ́yìn bá wí. wáàsí a máa bá ẹni tó ń ṣe wí. wáàsí a máa bẹ́ni tí ń ṣe wáàsí wí. kó wá torí pé wáàsí ó bá ń wí kó má ṣe wáàsí mọ́. Àmín. nígbà tó wá yẹ pé gbogbo wa wà nínú society. tó bá ti jẹ́ pé gbogbo wa la wà nínú society. táwa nínú society yẹn a ní kùlá. táwa nínú society yẹn táà ní kùlá. wípé wáàsí yóò tàbẹ́ nìkan ẹni tó bá wọn kó taba. ẹni tí wáàsí bá wọn kó taba. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pọ̀pá ní wáàsí. tó bá taba kó lọ tún bẹ̀ ṣe. ìyẹn bẹ́ẹ̀. nǹkan kan wá bà wá jẹ́. pàápàá wa Ìlọrin. الله حياتكم ونصركم. àwọn ìlú mi kò sílùú tí ò ní àbùkù lára. kò sí. ìlú tèmi o bó ṣe ó mọ́dá tó kéde lẹ̀ ní irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìlú tèmi mọ́dá tó kéde lẹ̀ ní irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. àmọ́ nǹkan tí wọ́n ń tẹ̀ mọ́ Ìlọrin lára yẹn. òun ni ká má jẹ́ kó wọlé sí wa lára. òun nìkan tí wọ́n ń tẹ̀ mọ́ Ìlọrin lára yẹn ni ká má jẹ́ kó wọlé sí wa lára. òun ni pé Ìlọrin wọ́n máa wí pé mi èṣù jàǹbá irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. kò sílùú tí ò ní jàǹbá. wọ́n ní kò sílùú tí ò ní jàǹbá. àmọ́ Ìlọrin kì í parí ìjà. ìlàjà ni. ọ̀tọ̀ ni parí ìjà. ọ̀tọ̀ ni kéèyàn parí ìjà. ọ̀tọ̀ ni mò ń làjà. ẹni tó fẹ́ parí ìjà. kálukú rojọ́. àgbọ̀ ẹjọ́ ẹni tó rojọ́. àtẹ́tí gbọ́. àgbọ̀ apá kìíní àgbọ̀ apá kejì. àwa dẹni ẹni tó jàre àdá láre. ẹni tó jàre àwa dá láre. ẹni tó jẹ̀bi àdá lẹ́bi. níjọ́ mi. ẹni tó jàre inú ẹ̀ ó dùn. ẹni tó jàre inú ẹ̀ á wá dùn. wọ́n mọ àárẹ̀ òun fún òun. ẹni tó jẹ̀bi ó sì mọ ẹ̀bi. òun ò ní ṣerú ẹ̀ mọ́. àmọ́ ẹ̀yin méjèèjì. èmi mo jẹ̀bi yín. ẹni tó ń làjà ló ń sọ bẹ́ẹ̀ o. báwo ló ṣe jẹ̀bi àwọn méjèèjì. Allah. ó làjà nìyẹn. kò parí ìjà. téèyàn bá ṣe ń parí ìjà. èèyàn ń kó tán lẹ̀ ni. tó bá parí ẹ̀. àmọ́ òun làjà. ó bu eérú. sínú ògùn náà nìyẹn.
ó fi bò ó lójú. ó fi bò ó lójú. tátẹ́gùn bá ti fẹ́. tátẹ́gùn bá ti fẹ́. yóò tún fẹ́. yóò tún fẹ́. ọ̀tọ̀ ní ká lájà ọ̀tọ̀ ní ká parí ìjà nílọrin o wọ́n máa ń lájà ni wọ́n kì í parí ìjà. ẹ má wo ohun tó ń sọ̀rọ̀ èmi mò ń sọ̀rọ̀. bàbá wa ló. wọ́n wá wípé Ìlọrin ni Ìlọrin lòun Ìlọrin ní kíní o para wọn èèyàn ò kì í ṣe báni Islam ò kọ́ wa bẹ́ẹ̀. Islam ò kọ́ wa bẹ́ẹ̀. àwọn tí èsè lọrin yẹn ẹ jẹ́ kí wọ́n lọ tí wọ́n kọ́ kúrò bẹ́ẹ̀ wọ́n lè bá dá sọ̀rọ̀ lọrin wa irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè bá dá sọ̀rọ̀ wọn. báwo ló ṣe fẹ́ ṣe jàǹbá ló fẹ́ ṣe yẹn. فقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. èmi kọ́ láyà yẹn ń bá wí. bàbá wa kọ́ ni àyà yẹn ń bá wí. wala ta'tadu mi ò kọjá là. bàbá wa ò kọjá là. mi èé sì kọjá là. bàbá kì í sì kọjá là. torí pé inna Allaha la yuhibbul mu'tadin. ọlọ́run ò fẹ́ràn olùkọjá là. ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí bá ti kọjá là. kò sọ pé àfìlú báyìí o. kò sọ pé àfìlú báyìí o. Mákà nìkan lọ́lọ́run dápè lọ́tọ̀. lọ́lọ́run dápè lọ́tọ̀. pé Ummul Qura. pé ìyá gbogbo ìlú ni. wa ma siwa dhalik gbogbo ìlú ló ń jẹ́. gbogbo ìlú gbogbo tó bá ti yàtọ̀ sí Mákà gbogbo ìlú ló ń jẹ́. Qura kọ́ríà Al-Qur'ani máa ń lo kọ́ríà ó ń lo Medina city village city Medina kọ́ríà village mo sì yàtọ̀ wà ń bẹ̀. ìyàtọ̀ wà nù méjèèjì. ìyàtọ̀ tó wà nù méjèèjì. ìyàtọ̀ tó wà nù méjèèjì. ìlú tí tán bá ń ṣe ẹ̀sìn kan náà. ìlú tí wọ́n bá ń ṣe ẹ̀sìn kan náà. ó lè jẹ́ kọ́ríà. ó lè jẹ́ kọ́ríà. tán bá ń hùwà kan náà. tán bá ń hùwà kan náà. yóò pè é ní kọ́ríà. yóò pè é ní kọ́ríà. ó lè pè é Medina. ó lè pè é ní Medina. yóò pè é ní Medina. torí wà kan náà ni wọ́n ń hù. torí wà kan náà ni wọ́n ń hù. ìlú tó bá lo kọ́ríà fún ó lè já sí pé àwọn kan nínú ìlú yẹn wọ́n jẹ́ mùsùlùmí àwọn kan yòókù wọ́n jẹ́ kèfèrí wọ́n ti di Medina nù. lọ́ba mi wo àyà kan ṣó péré ló ti ṣe òpin yẹ ìyàtọ̀. àyà kan náà ni pé ó lo Medina ó sì lo kọ́ríà. was'alul qaryata allati من أقصى المدينة. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءهم المرسلون واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون àwọn ará abúlé إذ جاءها المرسلون nígbà tó jíṣẹ́ wá bá wọn
Habibun Najjar. أرسلنا إليهم اثنين فكذبوهما. àárín èèyàn méjì sí wọn wọ́n pè wọ́n nírọ́. فعززنا بثالث. àwa rán ẹnì kẹta àfikún wọn lápá. إنا إليكم مرسلون. ẹnì kẹta yẹn wá sọ pé inna ilaykum mursalun àwa yìí òjíṣẹ́ Ọlọ́run ni wá tá a wá jíṣẹ́ fún yín. قالوا ما أنتم إلا بشر مثلنا. àwọn ará abúlé yìí wá ń sọ pé kí ló fi yàtọ̀ sí wa ó yàtọ̀ sí wa ma antum illa basharun misluna abara bíi tiwa ní Ọlọ́run wa ń bẹ́yìn sọ̀rọ̀ tí ò bá wa sọ̀rọ̀. وما أنزل الرحمن من شيء. Ọlọ́run ò sọ nǹkan tán kalẹ̀. إن أنتم إلا تكذبون. yóò ṣe pé òpùrọ́ ní. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. inna ilaykum lamursalun òjíṣẹ́ ni wá. وما علينا إلا البلاغ المبين. kò sí nǹkan tó jọ́rọ̀ yẹn fún wa àfi ká kàn jíṣẹ́ fún yín. قالوا إنا تطيرنا بكم. àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí fi wọ́n rẹ́rìn fi wọ́n ṣe yẹ̀yẹ́. لئن لم تنتهوا. tẹ́ ẹ̀ bá jáwọ́. لنرجمنكم. tẹ́ ẹ̀ pèrè ayé ló jíṣẹ́ á sọ yín lóko pa ni. وليمسنكم منا عذاب أليم. ìyá ẹlẹ́ta ilé òru ni ó tọwọ́ wa ṣẹlẹ̀ sí. قالوا طائركم معكم. wọ́n á sọ fún ẹ pé yẹ̀yẹ́ tẹ́ ń ṣe ẹ̀yin lẹ́ni yẹ̀yẹ́. أئن ذكرتم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. kí lẹ́ ń pè é zukirtum wọ́n rán yín létí. بل أنتم قوم مسرفون. gbogbo rántí ni aláṣejù ní. وجاء من أقصى المدينة رجل يسعى. lẹ́nìkan bá wá láti. من أقصى المدينة. ẹgbẹ́ ó lò ó ní Medina kọ́ríyà làkọ́kọ́ tó kọ́kọ́ pè ẹlẹ́ẹ̀kejì tó máa pè Aqsal Medina ó wá láti ibi tó jìn nínú ìlú yẹn náà ni. يسعى. ó ń ṣe wàhálà. قال يا قوم اتبعوا المرسلين. àwọn òjíṣẹ́ yìí ẹ tẹ̀lé wọn. اتبعوا من لا يسألكم أجرا. àwọn tí ó bí ní kankan wọn ní ẹ mú wá wọn ní kíní wọn fẹ́ fi yín mọ̀nà ni. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. kí lèmi ó ṣe tayọ pé kí n gbọ́ lọ́wọ́n bá gbọ́ tálẹ́ni tí màá sìn tó tayọ lọ́wọ́n وإليه ترجعون. ọ̀dọ̀ ẹni sì padà sí kò kírun. rajulun yas'a min aqsal Madina. وجاء من أقصى المدينة رجل يسعى. kò kírun nígbèsí ayé ẹ̀rí. ẹnu wípé ittabi'ul mursalin ẹ gba àwọn òjíṣẹ́ yìí gbọ́. ẹnu gbọ́ kan sọ fún gbólóhùn tó sọ nìyẹn o. gbólóhùn tó sọ nìyẹn gba àwọn òjíṣẹ́ yìí gbọ́. lọ́lọ́run gba ọ̀rọ̀ ẹ̀ sọ nínú Al-Qur'ani. lọ́lọ́run wá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sọ nínú Al-Qur'ani yìí. ó dẹni ọ̀la. كم رأينا من لم يصلوا ولا يصوموا في صائمنا لكنهم سعيدوا أخيرا وغصبوا في صالحين. منهم حبيب النجار يدعو يا قوم يتبعوا المرسلين. ورجل مؤمن بكافر وامرأة فرعون ذي فتون. صروا من السعداء حقا على الأرائك ينظرون. Najatu Sheikh Adam nìyẹn. Najatu bàbá Sheikh Adam nìyẹn. abẹ́ ló bẹ̀rẹ̀ ní pé من لم يصلوا man lam yusallu fi sabiqin. kò gba àwẹ̀. kò gbààwẹ̀. kò kírun rí. ọ̀rọ̀ rí ló sọ o. ló sọ. ó sì torí ẹ̀ dẹni Ọlọ́run. ó torí ẹ̀ di ẹni Ọlọ́run. Allahu Akbar.
كاسي لكنهم سعدوا أخيرا وأصيبوا في صالحين منهم حبيب النجار النجار يدعو يا قوم يتبعوا المرسلين ورجل مؤمن بكافر وامرأة فرعون ذي فتون لكنهم سعيدوا أخيرا وأصيبوا بالصالحين صاروا من السعداء حقا على الأرائك ينظرون سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. lẹ́ni aláwọn àlejò a ní àwọn àlejò ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tafsiri ni mo yàbá wọn bẹ̀ àwọn bàbá aláwọn yàbá wọn bẹ̀ ẹ jókòólẹ̀ àwọn IEDPU Ilorin Emirate Descendants Union Progressive Union progressive ni wọ́n wà fún progressive ni pé a fẹ́ máa ṣiṣẹ́ lọ wájú tí wọ́n wà fún nìyẹn. nígbà mo rí wọn bàtí bàbá wá rí wọn wọ́n sọ fún mi pé àwọn ń bọ̀ wọ́n sọ fún bàbá pé àwọn ń bọ̀ àmọ́ mo rí wọn àwọn bàbá wá láwọn wá rí wọn gẹ́gẹ́ bí ètò tó yẹ pé wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ ni ká ní wọ́n ti sọ fún bàbá wa tẹ́lẹ̀ ni mi ń bá ti tètè dé àwọn bàbá wa láwọn ò bá ti tètè dé oorun tí mo sùn oorun táwọn bàbá wa sùn yìí ti tètè jí bàbá wa wọ́n ti tètè jí bá fi sí àlámù ni fóònù mi tí bá fi sí àlámù yóò sì ta mí jí wọ́n bá fi fóònù sí àlámù ni a ti ta wọ́n jí tó bá sì ta mí jí màá lè wẹ̀ màá ṣe gbogbo wọn ní fẹ́ ṣe màá máa bọ̀ wọ́n lè wẹ̀ wọ́n lè ṣe gbogbo tán fẹ́ ṣe wọ́n lè máa bọ̀ lásìkò àmì mi rò yí pé kí n kàn ṣe tẹ̀fsírì gbogbo ẹ̀rọ bàbá ni pé kọ́kàn ṣe tẹ̀fsírì lénìí fún wa kàṣì ń sùn dáadáa ó sùn dáadáa ń fi palẹ̀ mọ́ láti fi palẹ̀ mọ́ so ìyẹn lèmi ń bọ̀ fún ìyẹn ni bàbá wa ń bọ̀ fún bí mo ṣe wá dé mo kàn rí wọn ni báwọn bàbá ti wá dé náà gbà náà bá rí wọn wọ́n sọ fún mi pé àwọn ń bọ̀ wọ́n sọ pé àwọn ń bọ̀ ọ̀dà àsìkò tẹ́ dé yìí àsìkò tẹ́ dé sí yìí tí àwọn bàbá wá dé torí mo dé mo bá wọn ni torí àwọn bàbá wá dé wọ́n bá wọn àsìkò tí mo dé yẹn àsìkò tí àwọn bàbá dé tẹ̀fsírì ti ń wọnú ó ti wọlé a fẹ́ dìde lọ tẹ̀fsírì ìwádìí torí taqdim haqqil jama'a ala haqqil fard qaida usuliyya ni so àwọn jàmáà ló pọ̀ yìí tí wọ́n ti bá sábà ń ta máa ń ṣe nínú àwẹ̀ báyìí lọ́tọ̀ ẹ̀yin wá ọmọ Ìlọrin lèmi náà ọmọ Ìlọrin ni àwa náà ìwọ́kẹ̀ Èkó ní èmi ó ẹgbọ́mí yé dáadáa ju
kí wọ́n á dájọ́ náà tí wọ́n láìpẹ́ kálukú wá lọ́nà tó jìn. kálukú wá lọ́nà tó jìn. ìgbà ni ok ẹ máa lọ mọ́ṣáláṣí. ẹ jẹ́ àmà lẹ máa lọ mọ́ṣáláṣí. èmi náà ti ń bọ̀. àwọn bàbá wa náà láwọn ti ń bọ̀. bí wọ́n ṣe wá jókòó nìyẹn. wọ́n ti wá jókòó tì wá ń bí nìyẹn. bí wọ́n ṣe dé mọ́ṣáláṣí. bí wọ́n ṣe dé mọ́ṣáláṣí. ó nìyẹn. ó nìyẹn. ìyẹn nǹkan tí ń bá tí wọ́n wá rí mi fún. tí wọ́n wá rí àwọn bàbá wa fún. àti nǹkan tí wọ́n bá wa sọ. tí wọ́n bá wa sọ. torí bí n ṣe rí wọn yìí mi rò pé mo rí wọn bẹ́ẹ̀ lánàá níjẹta. bàbá làwọn ò rí wọn bẹ́ẹ̀ lánàá níjẹta. kò sì sí ìdágbére. kò sì sí ìdágbére. ìgbà à ń bọ̀ wá. à ń bọ̀ o. nǹkan kan ló sì gbé wọn wá yẹn. nǹkan kan ló gbé wọn wá. ń lọ gbọ́ wọn. àwọn bàbá wọn làwọn ò lọ gbọ́. ìyẹn bẹ́ẹ̀. ìyẹn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì. Senator Buhari. Senator Buhari. Ògbómọ̀ṣọ́ North. Ògbómọ̀ṣọ́ North. ní senatorial district tí wọ́n wà. senatorial district tí wọ́n wà. so láti Ògbómọ̀ṣọ́ lọ sí gbogbo Òkè Ògùn. láti Ògbómọ̀ṣọ́ lọ sí gbogbo Òkè Ògùn. Léṣì. àjọ wà ń bí náà. àjọ wà ń bí ni. tí wọ́n bá ti ń lọ tó bá ti wù wọ́n kàn àwọn ń bọ̀ o. tó bá ti wù wọ́n kàn pé bàbá pé àwọn ń bọ̀ o. so àwọn ń bọ̀ yẹn wọn ṣẹ̀ṣẹ̀ jẹ́ tuntun. wọn jẹ́ tuntun. a máa tẹ̀lé aralé ni wọ́n. aralé ni wọ́n. kódà bí mi sọmọ Ògbómọ̀ṣọ́. kódà bí bàbá wa kì í sọmọ Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ó lè wí pé òun ò mọ̀ Ìlọrin. Ògbómọ̀ṣọ́ ó lè sọ pé òun ò mọ̀ Ìlọrin. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ náà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ náà. ni wọ́n máa ń jẹ́ sí Ìlọrin dáadáa. wọ́n máa ń jẹ́ sí Ìlọrin dáadáa. ní Ìlọrin náà sì ní ilé Ológbómọ̀ṣọ́ wà. ní Ìlọrin náà sì ní ilé Ológbómọ̀ṣọ́ wà ń bẹ̀. so ara lé ni wọ́n. ara lé ni wọ́n. àwọn wá kí wa. àwọn wá kí wa bọ́n ti máa wá kí wa. bọ́n ti máa ń kí wa. nísìn á dìde lọ kírun. á dìde lọ kírun. tàbá kírun tán. tàbá kírun tán. wọn àdúrà tá a máa ń ṣe á ṣàdúrà wa. àdúrà tá a máa ń ṣe á ṣe bá ti ṣe. á wà èmi ó dá wọn lóhùn. àwọn bàbá wa dá wọn àlejò wọn lóhùn. tí wọ́n bá ṣe tán. wọ́n bá ṣe tán. bó ti rí nìyẹn. bó ti rí nìyẹn. Ọlọ́run ó ṣọ́ wa. Ọlọ́run kó fi ṣe ẹ̀ṣọ́ wa. kó ṣọ́ wọn. kó ṣọ́ wọn. ọlá Al-Qur'an. ọlá Al-Qur'an. ọlá Ànábì wa Muhammad. ọlá Ànábì wa Muhammad. ọlá Fatiha. ọlá Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim. Ghayril maghdubi 'alayhim waladdallin. Ìmáàmù Ìlọrin. Ìmáàmù Ìlọrin. Bàbá wa Ìmáàmù Fúlàní. Bàbá wa Ìmáàmù Fúlàní. Hafidhahullah wa ra'ah. ká ṣe ṣéwù lẹ́mẹ̀ta. ṣéwù. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wa la takhsha. Wa la hawla wa la quwwata illa billah. Àmín. Ọlọ́jọ́ kárí wọn pẹ́. Ọlọ́jọ́ kárí wọn pẹ́. Àmín. Kó bá wa fún wọn ní àlàáfíà. Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà. tó péye. Àmín. Kó sì jẹ́ àjẹ́ àlùbáríkà wọn pẹ́. Ọlọ́run jẹ́ àjẹ́ àlùbáríkà wọn pẹ́. Àmín. Àdúrà tó kù á máa ṣe ní tàbá kírun tán. Àwọn àdúrà tá a máa ṣe tàbá kírun tán. Bàbá wa Ọba Ìlọrin. Bàbá wa Ọba شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ̀rí ṣéwù tá ń ṣe yẹn. ṣéwù tá ń ṣe yẹn. kò sí ìlú mi tí wọ́n ti ń ṣe. Allah. Masha Allah. Kò sí ìlú mi tí wọ́n ti ń ṣe. fọ́ba wọn. fún ọba tiwọn. kódà ní Sókótó. kódà ní Sókótó wọ́n ń ṣe. Masha Allah. tó yá sí pé bẹ́ẹ̀ ni ṣéwù Usman bùnú fódíẹ̀ wà. ó ṣe pé bẹ́ẹ̀ ni Usman bùnú fódíẹ̀ wà. ṣéwù Usman bùnú fódíẹ̀. ṣéwù Usman bùnú fódíẹ̀. wọ́n ṣe ṣéwù fún wọn. wọn kì í ṣe ṣéwù fún àfi Ìlọrin wa nìkan. Ìlọrin ẹ̀yin mélòó. yóò pàgbé mọ́ra ẹ.
ẹ bá ti jókòó bí ó ti dánmọ́ lọ́rin sà. àtòwò ọjọ́ bá jókòó Markazi bẹ́ẹ̀ni ó dánmọ́ lọ́rin. ó dánmọ́ lọ́rin. Masha Allah. Alhamdulillah. 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 Ọlọ́run kára àláfíà wọn. Ọlọ́run kára àláfíà ọba wa. Ọlọ́run kára izu wọn. Kọ́lọ́run bá iyì tán ní kọ́lọ́run bá kó bá kára ẹ̀. Kọ́lọ́run má jẹ́ kí wọ́n kábùkù. Kọ́lọ́run má jẹ́ kí ọba wa náà kọ́lọ́run má jẹ́ wọ́n kábùkù. Kọ́lọ́run má sì dàlúwú mọ́ wọn lórí. Kọ́lọ́run má jẹ́ kí ìlú dàrú mọ́ wọn lórí. Àmín. Darussalam. Darussalam. Nìlọrin. Nìlọrin. Àkọ́kọ́ ọba bẹ̀. Àkọ́kọ́ ọba bẹ̀. Abdulsalami ló ń jẹ́. Abdulsalam ló ń jẹ́. Masha Allah. Àwòsílẹ̀ sálámà. Allah alẹ́ sálámì. Bidari sálámì tẹ̀lé àtàwà sálámà. Sálámà alẹ́ sálámì.